Mashallah. Bàbá o. Yé ìyà tó jẹ mí tó. Kò yẹ kí bàbá mi ó jìyà. Kémi ọmọ ó tún gbé ọgbé. Àwọn nǹkan kan wà tí ò yé yín. Àmọ́ kí n tó bọ́ nú ọ̀rọ̀ gbogbo ìwọ tó máa ń kọ́mẹ̀ntì dáadáa. Tó dẹ̀ máa ń share programming. Báyé bá ń sunkún ìbànújẹ́ ọ̀ọ́ni sun. Báyé bá ń sunkún òṣì ọ̀ọ́ni sun. Ṣùgbọ́n o, mo fẹ́ kó sunkún dùnú, mo fẹ́ kó sunkún ayọ̀. Wọ́n lápọ̀ jẹ́ ń promote mi. Wọ́n lápọ̀ ń gbé mi lárugẹ. Ọlọ́run má jẹ́ kí wọ́n náà wálẹ̀. Bọ́ọ̀sì ń kọ́mẹ̀ntì, bọ́ọ̀sì ń share programming. Ọ̀nà wo là ń gbà pò nínú ègún? Ọ̀nà rẹ̀ pọ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ ń jẹ́ ẹ̀sìn kìíní kan tí ò yé. Ẹnìkan ló bi mí léèrè. Àfáàjẹ́jẹ́ gbọ̀nà wo la lè gbà? Tẹ́yìn ó fi ègún lẹ̀. Ó simple. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó náà ègún bẹ̀ láti ibi táwọn náà ti ń bọ̀ wá. Ṣé bá Ànábì pègún rẹ̀? Kí wọ́n ló dé? Tẹ́ ẹ̀ lo ìwà rẹ̀. Àròyìn ẹ̀ pọ́ ló mọ̀rún ó kéjù. Àròyìn ẹ̀ pọ́ ló máa wọ̀ ẹgbà jù. Ìdàgbà ròyìn rẹ̀ ni pé oníwà rẹ̀ dáa jù. Kí ló dé? Tó fi ìwà kó fi tún ọjọ́ ọ̀la rẹ̀ ṣe. Ọ̀gbọ́n mi yé. Ègún tí ń bọ̀ bàbá ló jèso àjàrà. Eyín ò kan ọmọ. Wàhálà ti wà tí bàbá ti dá ègún là pè lẹ́sẹ̀. Ẹ̀ṣẹ̀ tẹ́yìn ò rí tán. Tẹ́ni tẹ́ wá ṣe wọ́n sọ fún Ọlọ́run pé Ọlọ́run o, ìní owó, ìní agbára o, àmọ́ mo níwọ̀ Ọlọ́run. Ẹni báyìí ó fi agbára rẹ̀ jù mí lọ. Ìwọ Ọlọ́run bá ń jù lọ, Ọlọ́run ní kò sí wàhálà, yóò jẹ ọmọ rẹ̀ ní òtún jẹ. Ìyá nì, ìní ìwọ wá ń jẹ. Ṣùgbọ́n kàràn kí wo wá stop ìyá yẹn, ìwọ tó ń fi ìwà títí ẹ, ọdún fi ń pa lórí, wàhálà wà di méjì. Ìwọ̀n sàn bọ̀ láti ibi tí sàn bọ̀ tó débi tó dé. Tọ́lọ̀ bá fìyà jẹ ìwọ ọgbọ́ ọ̀fẹ́ kọ́ ló ṣàbòsí. Ìwọ lọ́ wà stop ìyá yẹn, ọ wà gbà wípé yes mo fẹ́ fi òpin sí dààmú yìí nínú mọ̀lẹ́bí, mo fẹ́ fi òpin sí wàhálà yìí nínú ara, mo fẹ́ fi òpin sí fìtínà yìí nínú ọmọ ìyá nínú ọmọ bàbá. Ìwọ́gun ò ní ràn kàn pé ìwọ́gun ò bọ̀ ń bẹ̀, ṣùgbọ́n wọ́n fẹ́ fi òpin sí ni. Àwíwá gbọ́ lópin ìgbà tó bá wá fi ìwà dáadáa tó fi ń kọ̀rẹ́ẹ̀tì àìdá táwọn ìṣáájú wù, tó ń fi sùúrù àdúrà sàárà tó fi ń kọ̀rẹ́ẹ̀tì ẹ̀, ọkọ̀ ìdílé yín wálé yóò bá máa gòkè sí, ọkọ̀ ìdílé yín ò máa lọ síwájú ẹ̀ ní wálẹ̀. Àmọ́ o tọ́mọ̀tì lè fi iná ju abáyé ìṣẹ̀lẹ̀ àké àní faradà àní tẹ̀mọ́ra. Bọ́kọ bá wùwà kan a máa ṣépè ni, àwa náà tó ti kú òǹlé ọkọ nù. Ẹ wo bí ṣe ń lọ, ìyá àti òsì ń lé ọkọ o, ọkọ ló nílá lójó lọ, kò mọ̀ pé èpè kan ni. Ìwọ náà ti kú òǹlé ọkọ, ọmọ náà tún gbà. Bẹ́ẹ̀ náà lọkùnrin ọtún ti léyìí lọ bí bàbá rẹ̀ náà ṣe lóbìn lọ. Ọgbọ́n bẹ́ẹ̀ náà ní níbi ọ̀rẹ́ bí ṣe ń lọ bí ó ṣe máa lọ náà nù. Ìwọ lọ́wọ́ stop ẹ̀, ẹni tí ó wà nílé ọkọ tọkọ nílá, ìyá rẹ̀ sì ní ó ti dẹ́lé ọkọ méjì wò, òun wá fẹ́ kéegun òparẹ́, yóò máa faradàyà, yóò máa ṣe dáadáa sẹ́ni tí ń ṣàbírú sí, yóò máa wà dáadáa sẹ́ni tí ń palẹ́kún, kódà yóò tún máa ṣàdúrà fún. Torí kíni o, torí kéegun yóò lè bá parẹ́ lórí ọmọ tiẹ̀. Ọmọ tiẹ̀ ó padà wà rọ́kọ gidi fẹ́, ọmọ tiẹ̀ yóò padà wà ráyà gidi fẹ́, ọmọ tiẹ̀ yóò padà wà débi ọlá, yóò padà débi ọlá. Ọlá yẹn yóò ẹsẹ̀ wà rìn ìyá. Sọ̀rọ̀ pé wọ́n fẹ́ gbẹ̀gùn rẹ̀ wọ ààrẹ ló wà. Wo bí lára dáadáa ẹ wo bí Nàìjíríà ṣe rí. Àfáàjẹ́jẹ́ àgbà mo wá fẹ́ ẹ̀dẹ́kun torí Ọlọ́run, mo fẹ́ ká àjọ fọwọ́sowọ́pọ̀. Mọ́lídì Nàbí ìtọ́dún yìí mo fẹ́ ká àjọ fọwọ́sowọ́pọ̀, ìtúnṣe fídíò mi lé lórí. Mo fẹ́ kí ọ fi 1,000 ní 500 ní 5,000 ní 100,000 lọ́ba ní dákun torí Ọlọ́run fi sínú àpò mọ́ṣáláṣí. Owó yìí á wà lọ bí ebi ṣe ń pààyàn yìí á tójúbọ̀ gbúgbúrú lọ. Ẹni 500 naira bá tọ́ sí, ẹni 1,000 bá tọ́ sí, ẹni 5,000 bá tọ́ sí, ẹni 100,000 bá tọ́ sí, á wà á fáwọn èèyàn. Ọgbọ́ ìwọ náà nídìí owó o, mọ̀ wà tọrọ ń tiẹ̀ tọrọ kéwù báyìí lọ́wọ́ àfúnni gbé ìtì ń bẹ lọ́wọ́ rẹ̀ tó ń ti bí ó ṣe pọ̀ fílẹ̀ lẹ̀ kọ́ wa sọ fún Ọlọ́run pé Ọlọ́run o, ègún tí ń bẹ nú ayé mi, gbogbo ọ̀nà tí ó gbà parẹ́ lórí mi, Ọlọ́run máa ń fòpin sí, fowó lẹ̀lẹ̀ sínú mọ́sálásí pẹ̀lú gbàgbọ́ lágbára Ọlọ́run ọba, pẹ̀lú dáadáa, pẹ̀lú wà rẹ, pẹ̀lú máa sin lọ́hùn, pẹ̀lú sàrà àtọ́sẹ wàlẹ́ ègún ó fi ọ lẹ̀lẹ̀. Àtẹ̀mí àti ègún burúkú yóò fi alẹ̀lẹ̀ o, kò ní bá wa jà. Ègún lè yá kò ní bá wa jà, ègún lè bàbá kò kún ṣe pa àṣìṣe. Ègún yìí náà ló pọ̀ jù lágbára Ọlọ́run ọba. Ọlọ́run mú ègún ipò ó yá àkànnàmọ́ mọ́ṣáláṣí ni 20 40 53 75 26 20 40
537526 dákun jájọ dùn yẹn nínú ìwọ́gun ò tí ì rí dùnú o ìwọ́gun ò tí ì ráyọ̀ o àmọ́ sọ fún ọlọ́run pé ọlọ́run o mo fẹ́ rí dùnú mo fẹ́ ráyọ̀ gbogbo tó bá fi síbẹ̀ ọkùnrin pé mo máa ń ṣe fídíò gbogbo bàbá ṣe náà wo yín àmọ́ ń ṣe fídíò rẹ̀ a tún ṣe fídíò tí wọ́n náà rí pé Allahu Akbar èmi náà wà lára àwọn tó nu omijé ojú àwọn kan nù lágbára ọlọ́run omijé ojú ìbànújẹ́ tí ń bẹ láyé rẹ̀ ọlọ́wọlé ìtọ́ ọ̀fẹ́ ṣe yóò wọlé ìtọ́ ọ̀sẹ̀ lọ́yìn ọlọ́sì nùnú ìbànújẹ́ ò ní jẹ́ tiẹ̀ o kò ní jẹ́ tèmi náà Allahumma ya waliyal waba wa ya kashifal bala wa ya dafi albala shirif anil waba bìdá ìṣe ìlú wa ṣí àrẹ fẹ́ lómi jájọ ṣí àjọ̀dún ọjọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lọ́jọ́ Sunday pẹ̀lú pé adùn yẹn nínú ọ̀ọ́nì rí ìbànújẹ́ àfáàjẹjẹ àgbà ló kọ́ mi o salamu alaikum.